Hallelujah, hallelujah. A kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi lágbàáyé. A kú ojúmọ́, ẹ káàárọ̀ o. Ẹ̀yin tẹ́ bá wà lọ́sàn-án, ẹ káàsán. Ẹ̀yin tẹ́ bá wà ní alẹ́, ẹ káalẹ́ o. Ara Jesus Lovers Everywhere Online Community Church ló gbé ìsìn ọ̀wọ̀ wá bá wa lónìí. A sì kí gbogbo wa wípé a kú palẹ̀mọ́ oṣù titun. A kú palẹ̀mọ́ ọ̀sẹ̀ titun. Ó ti bá wa láyé, ó ti bá wa láyọ̀, ó ti bá wa láyè rere lórúkọ Jésù. Mo fẹ́ kí a júbà Ọlọ́run lówùrọ̀ yìí. Mo fẹ́ ká jọ́sìn papọ̀ lówùrọ̀ yìí, ká mọ rírì Ọlọ́run. Ẹ bá wa ké sí àwọn tó wà nítòsí wa. Ẹ bá wa ké sí ẹ̀gbọ́n, ẹ ké sí àbúrò, ẹ ké sí àwọn ọkọ àti aya, ẹ ké sí àwọn òbí, ẹ ké sí àwọn ọmọ wa náà tó lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí yóò yí ọ̀rọ̀ Ọlọ́run lè yé wọn. Ẹ ké sí wọn wípé ìsìn ọ̀wọ̀ yìí ti bẹ̀rẹ̀ lórí afẹ́fẹ́, ó ti bẹ̀rẹ̀ níbi gbogbo tó bá wà. Ẹ ké sí wọn pé ẹ jẹ́ á jọ́sìn papọ̀. Pàápàá àwọn tí ó bá wà níbi tí wọ́n bá wà tó hàn láǹfààní àti wọnú ilé Olúwa lónìí. Ẹ jẹ́ kán mú ẹ̀rọ amóhùnmáwòrán wọn, ẹ jẹ́ kán mú dání, kán gbé sí Facebook. A wà ní Facebook live lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá pẹ́ a máa bọ́ sí YouTube. Ẹ rí ohun tá à ń ṣe báyìí, ẹ rí lórí YouTube títí ọ̀la. Mo fẹ́ ká jọ jọ́sìn papọ̀, ká júbà Ọlọ́run, ká mọ rírì rẹ̀, ká gbọ́rọ̀ Ọlọ́run, káyàn mọ́ wa lè súnmọ́ wájú, kó lè nítumọ̀. Òní ni ọjọ́ Olúwa. Ọjọ́ Olúwa ò gbọdọ̀ lọ lásán láyé ènìyàn. Ọjọ́ tá a yà sọ́tọ̀, tá a yà sílẹ̀ láti fi mọ rírì Ọlọ́run, láti fi mọ rírì oore rẹ̀, láti fi mọ rírì ipá tó ń kó nínú ayé wa, nínú àyọ̀mọ́ wa. Nítorí náà, níbi gbogbo tá a bá wà, ẹ ká júbà rẹ̀. Mo fẹ́ ká fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa. Mo fẹ́ ká fi ọpẹ́ wọlé, ká fi ìyìn wọlé. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ohun rere gbogbo tó ṣe fún wa. Ọlọ́run dá sí wa lọ́pọ̀lọpọ̀. Ó dá sí bàbá, ó dá sí màmá, ó dá sí ìyá, ó dá sọ́kọ, ó dá sóbí, ó dá sọ́mọ. Lórílẹ̀-èdè wa gan pàápàá, ẹ̀yin ò rí bí Ọlọ́run dá sí wa o. Orílẹ̀-èdè Nàìjíríà ò yẹ kó jẹ́ kó lẹ́rìí tó máa yèwàdì sìn bí gbogbo nǹkan ti ń rí, ṣùgbọ́n Ọlọ́run dá sí wa. Ó ń dá sí wa, ó yìí jẹ́ ká wà. Ó yìí ń jẹ́ kí a máa tẹ̀síwájú, ká ní ìrètí pé yóò dá lóòótọ́, lọ́jọ́ kan yóò dá. Yóò dá. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé kò jẹ́ kí nǹkan bá káyàn lára dé level kan. Wọ́n ní pé ó bá họra yóò họra dé egun. Bàbá ń ro dídùn fọ̀n, yóò họra dé egun ni. Ọlọ́run ò jẹ́ ká gbé parí bí ọ̀rọ̀ ìlú yìí ṣe rí. Pàápàá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń pọ́n lójú bí nǹkan ṣe rí, tó ń pọ́n lójú. Ọlọ́run jẹ́ kán gbé parí. Ọlọ́run yìí fún wọn ní ìrètí, ó fún gbogbo wa ní ìrètí wípé yóò dáa. Ọlọ́run yìí fi àwọn nǹkan kan ń ṣe sábàbí fún wa, ó fi ṣìkẹ́ wa wípé ká máa tẹ̀síwájú, wípé lóòótọ́ a máa ní òpin ìgbẹ̀yìn ìrètí. A máa ní ọ̀la tó dáa, a máa ní ọ̀la tó sunwọ̀n. A máa ní ọ̀la tó sunwọ̀n ju ìrírí tá a bá tilẹ̀ wù ká rí lábẹ́ bó ti kórí ní ìlú yìí, ní orílẹ̀-èdè yìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn. Ọlọ́run ni òun la bí amọ̀ tòótọ́, òun ló ń ṣètọ́jú gbogbo wa. Òun ni olùtọ́jú gbogbo ènìyàn. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lówùrọ̀ yẹn. Ẹ ká fọpẹ́ wọlé o. Ẹ ká kọrin sí i fún gbogbo àwọn ènìyàn tá a mórí ń kọ. Tàbí bí orin bá tiẹ̀ bọ́ sí ẹ lọ́kàn, gbogbo ènìyàn tó bá lè sọ̀rọ̀ ló lè kọrin. Ó ti máa ń sọ fáwọn ọmọ ìjọ nìyẹn. Gbogbo ẹni tó bá lè sọ̀rọ̀ ló lè kọrin. Orin ó lè má dùn létí èèyàn, ṣùgbọ́n tí ó bá bọ́ sí ti ẹlẹ́dàá rẹ̀, ẹni tó dá ẹ bẹ́ẹ̀, ó dùn létí ẹ̀, tóun ló dá ẹ bẹ́ẹ̀. Gbogbo ènìyàn ló lè kọrin. Gbogbo ẹni tó bá lè sọ̀rọ̀ ló lè kọrin. Mo fẹ́ ká fi orin yìí, ká fi ọpẹ́ wa yìí. Ẹ mọ̀ wípé ìsìn orí afẹ́fẹ́ ni. Àǹfààní ò sí ìsìn fún wa láti ní àwọn kwaya púpọ̀, àwọn èèyàn bẹ́ẹ̀ bí a ṣe ń ṣe ní ṣọ́ọ̀ṣì normally tá a bá wá papọ̀ ní ojúkorojú sínú yàrá kan àbí inú ibì kan pé a fẹ́ ṣe ìjọsìn papọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn aláǹfààní àti wá. Orí afẹ́fẹ́ la wà yìí, àǹfààní yẹn ò sí. Ṣùgbọ́n ó yẹ kó yé wa wípé ọ̀rọ̀ ìjọsìn, ọ̀rọ̀ tí ó wà láàrin ìwà àtọlọ́run ni. Ọ̀rọ̀ ìbáṣepọ̀ àárín ìwà àtọlọ́run ni. Nítorí náà mo fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún gbogbo oore tó ti rí gbà o. Kó o dúpẹ́ o. Ọlọ́run bó ṣe ń gbóhùn mi lóru yìí, mo dúpẹ́ fún gbogbo oore tó ti ṣe fún mi, tó ṣe fẹ́ bí tó ṣe fara. Mo dúpẹ́, mo yìn ọ́. Jésù o ṣé, bàbá o ṣé, ọmọ o ṣé, ẹ̀mí o ṣé. Ìwọ náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àkókò tá a fẹ́ lò pọ̀ láàárọ̀ yìí, àkókò wa ò pọ̀. Ṣùgbọ́n níwọ̀nba àkókò tá a fẹ́ lò yìí, mo fẹ́ kó o fi ìmoore rẹ hàn fún Ọlọ́run. Pé bàbá o ṣé, ọmọ o ṣé, ẹ̀mí o ṣé. Bàbá o ṣé, ọmọ o ṣé, ẹ̀mí o ṣé pé àyè wà láàyè rere, àwa lálàáfíà. Kò ibi ipò rẹ ó lè má tẹ́ ẹ lọ́rùn, ṣùgbọ́n Ọlọ́run nípinnu fún ọ. Ó létò fún ayé rẹ.
kò ní pẹ́ mọ́ ìtàn rẹ̀ á yí padà, kò ní pẹ́ mọ́ ohun gbogbo á yí padà, á dọ̀tun. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ná. Ọpẹ́ la gbọ́dọ̀ fi wọ wájú ẹ̀, a gbọ́dọ̀ fi wọ wájú, a gbọ́dọ̀ móríkì ẹ̀. Ká kọ orin sí i, ká fi ìmoore wa hàn, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká gbé e ga. Ọlọ́run ó ṣé lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run lóòrò yìí a gbé ọ̀gá yìn, a dúpẹ́, ká fi ìmoore wa hàn gẹ́gẹ́ bí ènìyàn. Ní ìwọ̀nba tá a lè ṣe, aṣọ wípé ó ṣe, gbogbo ohun tá a jẹ́ tá a ní la fi bu ọlá fún ọ, la fi fi ọ̀wọ̀ fún ọ wípé wọ́n ní Ọlọ́run wa, ìwọ ọba dáni wáyé, ìwọ ọba tí ń ṣètọ́jú ẹni, ìwọ ọba dáni má gbàgbé ẹni. Ọlọ́run ò ṣeun, olùtọ́jú wa, ìwọ ló ń wò wá sàn nínú àìsàn, ìwọ ló ń pèsè fún wa nínú gbogbo àìní wa, ìwọ ló ń tọ́jú wa, ó ń tọ́jú ọkọ, ó ń tọ́jú aya, ó ń tọ́jú ọmọ, ó ń tọ́jú òbí, ó ń tọ́jú ẹ̀gbọ́n, ó ń tọ́jú àbúrò, ó ń tọ́jú gbogbo ènìyàn, ó ń tọ́jú gbogbo ènìyàn tó mọ rírì ẹ, ó ń tọ́jú gbogbo ènìyàn tó mú pé kó o ṣe iyebíye sí ọkàn wọn. Ọlọ́run ó ṣé, a yìn ọ́. Lórúkọ Jésù gba ọpẹ́ wa, lórúkọ Jésù gba ẹ̀yìn wa, ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Lówùrọ̀ yìí tí kára rẹ bá wa sọ̀rọ̀, bí a ó ṣe wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ, lórúkọ Jésù jẹ́ ká bá ọ pàdé, jẹ́ kí ìyè wa kó ṣí, kí àyànmọ́ wa kó tẹ̀síwájú, kí gbogbo ìdáhùn tá à ń retí lọ́dọ̀ rẹ lórúkọ Jésù Olúwa yọ̀ǹda rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ó yá sàmì ẹ̀ dáadáa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mọ̀ kó òun fọkàn bá mi lọ, ṣùgbọ́n o gbọ́dọ̀ fi gbogbo ara bá mi lọ náà. Hallelujah. Mo fẹ́ ká tẹ̀síwájú, pàápàá mo fẹ́ ká dánu dúró lónìí lórí ọ̀rọ̀ tá a bẹ̀rẹ̀ ní àwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn nípa ìjìnlẹ̀ àti àṣírí tó ń bẹ nínú rírí gbà. Ìjìnlẹ̀ àti àṣírí tó ń bẹ nínú rírí gbà. Mo fẹ́ ká dánu dúró lónìí, mo fẹ́ ká mú wá sí èbúté tó nítumọ̀ lónìí. Mo fẹ́ ká parí ẹ̀. Mo ń sọ wípé àwọn ọ̀nà kan wà tọ́lọ́run ti làálẹ̀ fún wa láti rí gbà. Àwọn ọ̀nà kan wà tọ́lọ́run ti làálẹ̀ fún wa láti rí èsì àdúrà wa, láti rí ìdáhùn sí gbogbo tá à ń béèrè fún. Yálà bá a gbàwẹ̀, yálà bá a gbàdúrà, yálà bá a fìdìfọ̀, yálà bá a lọ láti orí òkè kan sí òmíràn. Àwọn ọ̀nà wọ̀nyí kò yí padà. Àwọn ìdáhùn kọ̀ọ̀kan wà lọ́wọ́ àwọn ọ̀nà yẹn, àwọn èsì kan wà lọ́nà àwọn ọ̀nà yẹn. Mo ti bẹ̀rẹ̀ sí ní bá wa sọ láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn nípa ọ̀nà àkọ́kọ́ tó jẹ́ ọ̀nà ìgbà àti àkókò. Àwọn nǹkan kan wà ò lè rí ìgbà láti gbé àkókò wọn tó, láti pé ìgbà wọn tó ò lè rí ìgbà o. So gbogbo ohun tó fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run, àwọn ìbéèrè rẹ, àwọn àdúrà rẹ, ó tún dá lé ìgbà àti àkókò tá a yàn mọ́ ọ. Ìkejì, mo sọ nípa ìdojúkọ, ìdánwò àti ìdojúkọ. Àwọn nǹkan kan wà náà tí ò bá la ìdojúkọ kọjá, tí ò bá la ìdánwò kọjá kò kí ń rí gbà o. Bí ó bá jagun ló máa kórè o. Bó o bá ṣe tán àti jagun kó wọ ní ìjàkadì lọ, ní ti ẹ̀mí àti ní ti ara, àwọn ìkórè kan wà o ò lè rí. Kò sí bó ṣe lè gbàwẹ̀ tó gbàdúrà kó ní ìgbàgbọ́ kó fi fọ́lọ́run. O gbọ́dọ̀ la àwọn nǹkan kan kọjá. Àwọn tó bá là kọjá yẹn, Olúwa mú ẹ já sí èbúté yíyanjú, èbúté tó nítumọ̀. Ṣó ń gbọ́ mi lówùrọ̀ yìí? A tún sọ nípa lọ́sẹ̀ kan tó kọjá, sọ nípa òtítọ́, ìhà tó kọ sótítọ́, wípé àwọn ìdáhùn kan wà, ọwọ́ òtítọ́ náà wà. Ìwé Mímọ́ sọ pé ìwọ ó mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira. Ọwọ́ òtítọ́ náà wà, wọn sí lọ́wọ́ irọ́. Ọwọ́ òtítọ́ tó Olúwa ti ṣètò wípé òtítọ́ yẹn ò lè yẹ̀. Òmìnira rẹ ní í ṣe pẹ̀lú òtítọ́ tó bá gbọ́, tó gbà, tó wá gbàgbọ́, tó wá mú ṣe, tó mú lò, tó fi sínú ìwà àti ìṣe rẹ. Ọ̀pọ̀lọpọ̀ lónìí wọn ò fẹ́ràn òtítọ́, wọn kẹ̀yìn sí òtítọ́, wọn fẹ́ èké, wọn fẹ́ irọ́. Ẹni tó bá fẹ́ èké, tó fẹ́ irọ́, àwọn àdúrà kan wà kò lè gbà fún. Àwọn ìdáhùn kan wà kò lè rí torí pé ó kẹ̀yìn sí òtítọ́, ó kẹ̀yìn sí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A ti sọ nípa ẹ lọ kẹ́ lọ gbọ́ again, ẹ lọ tẹ́ bá nílò àti gbọ́, ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. Ṣùgbọ́n lónìí mo fẹ́ bá wa sọ ọ̀nà tó kẹ́yìn nípa ohun tá a fi hàn mí nínú ọ̀rọ̀ Ọlọ́run tí Olúwa ti ṣètò bí a ó ti máa rí gbà. Ìjìnlẹ̀ ní àṣírí sì ni. Ọ̀pọ̀ ò mọ̀, àwọn ọ̀pọ̀ tó dẹ̀ mọ̀ iye wọn ò ṣí sí. Ìjìnlẹ̀ ní àṣírí ni. O gbọ́dọ̀ mọ̀, iyì rẹ gbọ́dọ̀ ṣí sí. Ọ̀nà mẹ́rin tí mo ń sọ nípa rẹ̀, èyí tí mo máa sọ èyí tó kẹ́yìn lénìí, pé
nípa ìfọwọ́tọ́ tàbí ìfọwọ́kàn, àwọn ìdáhùn kan yóò yọjú. Àwọn ìdáhùn kan, àwọn èsì àdúrà kan, ìdáhùn ìbéèrè kan yóò gbọ́dọ̀ wá, ó gbọ́dọ̀ yọjú nípa ìfọwọ́tọ́ àti ìfọwọ́kàn látọ̀dọ̀ ènìyàn tàbí látọ̀dọ̀ Ọlọ́run. Nítorí pé bí a ṣe ṣe ayé yìí kò yẹ kó dá wà, ayé ò ṣe dágbé, ayé ò ṣe dágbé, ogun àdágbé àdáfà, odidi ogun ni, odidi ogun ni. Ọ̀n ṣe ayé wípé kó dágbé, kó máa dágbé, kó dáfà, kó dáṣe ohun gbogbo ẹ̀. No, àṣe ayé bẹ́ẹ̀ rárá, àṣe ayé bẹ́ẹ̀. O gbọ́dọ̀ mọ̀ wípé o nílò ìfọwọ́tọ́ ènìyàn, o nílò ìfọwọ́tọ́ Ọlọ́run, o nílò ìfọwọ́kàn ènìyàn, o nílò ìfọwọ́kàn Ọlọ́run. Kí ni mo sọ nípa rẹ̀? Mo sọ nípa ìbáṣepọ̀. Ìbáṣepọ̀ tó gbọ́dọ̀ wà láàrin ìwọ àti àwọn ènìyàn tó wà láyìíká tá ti yàn tì ọ́. Ìbáṣepọ̀ tó gbọ́dọ̀ wà láàrin ìwọ náà àti nípa Ọlọ́run, òun ni mo ń sọ nípa rẹ̀ lónìí. Nítorí pé ọ̀rọ̀ ìbáṣepọ̀ ó jẹ́ ètò Ọlọ́run fún àṣeyọrí àti ìgbédìde gbogbo ènìyàn láyé. O gbọ́dọ̀ ní ìdúróṣinṣin tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run. O gbọ́dọ̀ ní ìdúróṣinṣin tó dánmọ́rán pẹ̀lú ènìyàn. Tí o bá máa ní ìdúróṣinṣin tó dánmọ́rán nínú ayé yìí, torí àwọn méjì ló máa bá ṣe láyé, o máa bá Ọlọ́run ṣe, o sì máa bá èèyàn ṣe. Kò sí bó ṣe fẹ́ ṣe láì bá wọn ṣe. O nílò ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run. O nílò ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ènìyàn tó bá máa ní àṣeyọrí tó nítumọ̀ tàbí ìgbédìde tó nítumọ̀ nínú ayé yìí. Wọ́n máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ní inú ìwé mímọ́, nínú ìwé Lúùkù, ìhìnrere Lúùkù orí kejì, ẹsẹ̀ 5-2. That is Luke chapter 2 verse 52. Jésù sì ń pọ̀ ní ọgbọ́n, ó sì ń dàgbà, ó sì wà ní ojú rere ní ọ̀dọ̀ Ọlọ́run àti ènìyàn. Ṣóyé wa, Jésù pọ̀ ní ọgbọ́n, ó wá ń dàgbà, ó wà ní ojú rere, ó ní ojú rere lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ ènìyàn. Nítorí kó bá Ọlọ́run ṣe, ó sì bá èèyàn ṣe. Ó bá Ọlọ́run ṣe tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọgbọ́n bá Ọlọ́run ṣe, ó fi ọgbọ́n bá ènìyàn ṣe. Ó dàgbà nínú òye àti ọgbọ́n, ó sì dàgbà nínú ojú rere. Kí ni ìtumọ̀ ọgbọ́n tó ń lò tí ò rí ojú rere lọ́wọ́ ènìyàn, tó rí lọ́dọ̀ Ọlọ́run? O ò lè kóyán Ọlọ́run kéré, o ò lè kóyán èèyàn kéré. Tí o bá mọ bá a ṣe ń bá èèyàn ṣe, tí o bá mọ bí a ṣe ń bá Ọlọ́run ṣe, ó máa ṣòro gan láyé yìí fún ẹni bẹ́ẹ̀. Mo lè sọ wípé kò lè ṣeé ṣe fún ẹni bẹ́ẹ̀. Ẹni tí ò bá mọ bá ṣe ń bá Ọlọ́run ṣe, tí ò mọ bá ṣe ń bá èèyàn ṣe, kò lè ṣeé ṣe fún irú ẹni bẹ́ẹ̀. Tí ò bá ti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run, tí ò ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ènìyàn, gbàgbé nípa àṣeyọrí tó nítumọ̀ nínú ayé yìí. Ìbáṣepọ̀ jẹ́ ohun tó ní í ṣe pẹ̀lú ìpinnu ọkàn rẹ. Ó wà lábẹ́ àkóso rẹ. Ìbáṣepọ̀ kò ń ṣe ohun tó nílò àti gbàdúrà nípa rẹ̀ wípé báwo ni kí n ṣe irọ́, ìwọ ló máa mọ bó ṣe ṣe, ìpinnu rẹ ló máa sọ bó ṣe bá àwọn ènìyàn lò, bí ó ṣe bá Ọlọ́run lò nínú ayé. Ìyà tó kọ sọ́lọ́run ìpinnu ni, ìyà tó kọ sí ènìyàn ìpinnu náà ni. Ọwọ́ rẹ ló wà, ọwọ́ rẹ ló wà. Ìwọ ló sọ àwọn tó jẹ́ ọ̀rẹ́ rẹ. O lè má ní ìpinnu nípa ẹni tó bí àti ẹ̀gbọ́n àti àbúrò rẹ, ṣùgbọ́n ìwọ ló sọ nípa ẹni tó fẹ́. Ìwọ ló ní ìpinnu nípa ẹni tó fẹ́. Ìwọ ló ní ìpinnu nípa ọ̀rẹ́ rẹ, ibi tó ti ń ṣiṣẹ́, gbogbo àwọn tó kù, ìwọ ló ní ìpinnu nípa ẹ̀. Nípa bó ṣe bọ́ lọ́rùn rìn, ìwọ ló ní ìpinnu nípa ẹ̀. Ọ̀rọ̀ ìbáṣepọ̀ ni. Ìyà tó kọ sí wọn tó sì kọ sọ́lọ́run, inú ìpinnu rẹ ló wà. Ìkáwọ́ rẹ ló wà, àkóso rẹ ló wà, abẹ́ àkóso rẹ ló wà.
ò lè máa sọ wípé àwọn kan ló jẹ̀bi nǹkan kan, ìwọ ló jẹ̀bi ọ̀rọ̀ yẹn. Tó bá jẹ́ wípé o ò ṣe dáadáa nínú ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run àti ènìyàn, ìwọ ló jẹ̀bi kẹ́yìn rẹ̀. Mo fẹ́ kó yí àwọn nǹkan kan mẹ́ta tó gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ tí á ran ìbáṣepọ̀ rẹ lọ́wọ́ láàrin ènìyàn, tá tún ran ìbáṣepọ̀ rẹ lọ́wọ́ níwájú Ọlọ́run. O gbọ́dọ̀ ní ìwà. Ohun tí Yorùbá ń pè ní ìwà, character, o gbọ́dọ̀ ní ìwà. Ọ̀pọ̀ tí inú àbí ni ò níwà. Àwọn tí inú àbí là ń pè ní ọmọlúàbí, wọn ò níwà, kò sí wà ńbẹ̀. O wà láì níwà, o wà lásán ni. Tó o bá ti wà láì níwà, o wà lásán ni. Ìwà láàyè rẹ ò jámọ́ nǹkan kan. O gbọ́dọ̀ níwà, o gbọ́dọ̀ ní ìṣedédé, o sì gbọ́dọ̀ ní ìtùnú. Kọ́kọ́rọ́ mẹ́ta yìí o gbọ́dọ̀ ní tí o bá fẹ́ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run àti ènìyàn. Tí o bá fẹ́ ní ìbárèpọ̀ tàbí ìbálòpọ̀ tàbí ìbádọ̀rẹ́pọ̀ láàrin Ọlọ́run tàbí pẹ̀lú Ọlọ́run tàbí pẹ̀lú ènìyàn, o gbọ́dọ̀ ní kọ́kọ́rọ́ mẹ́ta yìí: ìwà, ìṣedédé àti ìtùnú. Ṣé o ní wà báyìí? Ṣé o ní wà báyìí? Ṣé ìwà ń bẹ nínú ìwà láàyè rẹ? Ṣé o ní wà? Bó o ṣe wà báyìí, ṣé o ní wà? Ṣé ìwà gidi wà lọ́wọ́ ẹ? Ṣé ìwà rere ọwọ́ rẹ ṣó ṣe déédéé ní gbogbo ìgbà, ní gbogbo ọ̀nà, ní gbogbo ààyè, nínú gbogbo ìrírí tí ẹ pẹ̀lú àwọn ènìyàn? Ṣé ìwà rere ó ṣe déédéé lọ́wọ́ rẹ? Báwo ni ìbárèpọ̀ pẹ̀lú rẹ ṣe rí? Ṣé ìwà rẹ, ìpinnu rẹ, ìṣe rẹ, ìhùwàsí rẹ, ǹjẹ́ ó mú ìtùnú bá àwọn ènìyàn bí? Ṣé ó mú ìtùnú bá Ọlọ́run? Ṣé ó mú ìtùnú bá àwọn ènìyàn? Ibi tí òtítọ́ ọbẹ̀ wà nìyẹn. Ṣé o jẹ́ ìtùnú fún àwọn ènìyàn, àbí ẹ̀gún ló jẹ́, àbí àbámọ̀ ló jẹ́ fún àwọn ènìyàn? Ṣé àwọn ènìyàn máa kìka àbámọ̀ bẹnu tó bá rọ́tì rẹ nítorí ìwà rẹ, nítorí ìṣesí rẹ? Ṣé wọ́n máa kìka àbámọ̀ bẹnu? Jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yí ọ. Jẹ́ kó yí ọ dáadáa. Tí a bá ń sọ nípa ìbáṣepọ̀ pẹ̀lú ènìyàn tàbí pẹ̀lú Ọlọ́run, o nílò kọ́kọ́rọ́ mẹ́ta yìí: ìwà rere, ìṣedédé àti ìtùnú. O gbọ́dọ̀ níwà rere. O gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe déédéé, ẹni tí bẹ́ẹ̀ ni rẹ̀ jẹ́ bẹ́ẹ̀, ẹni tí bẹ́ẹ̀ kọ́ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́, ẹni tá a lè gbára lé. O gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ orísun ìtùnú fún àwọn ènìyàn. O gbọ́dọ̀ jẹ́ ẹni tá a máa rántí tá a ní kábàámọ̀, ẹni tá a máa rántí tá a máa súre fún, ẹni tá a máa rántí tó jẹ́ ìtùnú bíi Bánábà tó jẹ́ ọmọ ìtùnú, ọmọ ìgbìyànjú. O gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Bó o bá ti rí bẹ́ẹ̀, àwọn ìdáhùn kan wà nínú ìbáṣepọ̀ rẹ tí ò lè yọjú pẹ̀lú Ọlọ́run àti pẹ̀lú ènìyàn. Ǹjẹ́ o jẹ́ afúnni tàbí alọ́nilọ́wọ́gbà? Ṣé ìwọ máa ń fúnni, o máa ń wíni nínú ìbáṣepọ̀ rẹ, nínú ìbádọ̀rẹ́pọ̀ àti ìbárèpọ̀ rẹ láyé? Àbí fúnmi, o kàn máa ń lọ́ni lọ́wọ́ gbà ní tiẹ̀, kọ́kàn máa fún ẹni ṣáà, ìwọ mọ bó ṣe ń fún yẹn? Tó o bá mọ bó ṣe ń fún yẹn, ò ní ìtùnú ni, ò ní ìwà rere nìyẹn, ò ṣe déédéé nìyẹn. Ǹjẹ́ o ṣe gbára lé? Ṣé o jẹ́ ẹ̀dá tó ṣe déédéé? Ṣé o jẹ́ ẹ̀dá tó ṣe gbára lé, tí kò ní ségesège, dákúdájí bí àbíkú? Ọ̀rọ̀ rẹ ó gbọ́dọ̀ jẹ́ ipò ní ìwà rere láwùjọ, láàrin àwọn ènìyàn. Tó o ní ìwà rere àbí dákúdájí ni ẹ́, ségesège? Ṣé ìṣe pé ìwọ náà dàbí ìwà rẹ dàbí òwò àmúbọ́? Ọ̀nà má jẹ́ àṣòwò àmúbọ́. Òfò tẹni tó ń sọ̀kò sí ẹyẹ méjì lẹ́ẹ̀kan ṣe, òfò tó máa ń ṣe. Gbogbo èèyàn mọ̀ pé bó bá gbìyànjú àti sọ̀kò sí ẹyẹ méjì àbí mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo, o ti pàdánù gbogbo wọn, òfò ni. Ọjọ́ kejì ọjà. O gbọ́dọ̀ ní ìpinnu ìwà rere. O gbọ́dọ̀ ní ìpinnu àti máa ṣe déédéé nínú ìwà rere. O gbọ́dọ̀ ní ìpinnu àti jẹ́ ìtùnú láwùjọ, nínú gbogbo àwọn èèyàn tó mọ̀ ọ́ láyìíká wọn. Bí èèyàn bá rántí wọn, gbọ́dọ̀
àbámọ̀ bẹnu bó bá rántí ọ wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé bẹ́ẹ̀ ni rẹ bẹ́ẹ̀ ni ni wọ́n gbọ́dọ̀ mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ rẹ ni. ọwọ́ rẹ ló wà o, ìpinnu rẹ ni o, kì í ṣe ohun tọ́lọ́run máa wá ṣe fún èèyàn, ohun téèyàn á ṣe fúnra rẹ̀ ni. àwọn ìdáhùn kan àti èsì àdúrà kankan dálé ọ̀rọ̀ ìbáṣepọ̀, ìbádọ́rẹ̀pọ̀ àti ìbárìnpọ̀ nínú ayé yìí. gbogbo wa la mọ̀ pé ẹnìkan kì í jà wá dé, ọlá àbàtà ló ń módò sàn. àwọn àgbàlagbà náà tún sọ pé bí a ò bá rẹ́ni bá là ọlà kì í yá. ṣé o wá rí wípé àwọn nǹkan kan wà ó dá lé ìbáṣepọ̀ rẹ pẹ̀lú ènìyàn àti pẹ̀lú Ọlọ́run. àwọn ìrànlọ́wọ́ kan wà ó lè ṣe fúnra rẹ, ó lè ṣe fúnra rẹ, ó lè wù ọ́ láti ṣe fúnra rẹ ṣùgbọ́n àfi fún ọ láti ṣe fúnra rẹ. èèyàn ni yóò ṣe fún ọ, Ọlọ́run lá ṣe fún ẹ, láàárọ̀ èèyàn sí ọ. àti pé àwọn tọ́lọ́run ti fi yí àyànmọ́ rẹ ká, àwọn tó yí ọ ká, àwọn ló yẹ kó ṣe fún ọ, àwọn ló gbọ́dọ̀ ṣe fún ọ, kò ṣeé ṣe fún ara rẹ. bó o bá wá ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú wọn yóò nira o, yóò nira gan. bí a ò bá rẹ́ni bá là ọlà kì í yá o. táwa ló fẹ́ rí bálà báyìí nígbà tó ní gbogbo nǹkan ó fẹ́ máa dáṣe, aládàáṣe ni ẹ́. torí pé olùdásílẹ̀ ní àbí bákan, aládàáṣe ni ẹ́. má jẹ́ aládàáṣe o. ìwé mọ́ sọ ní ìwé Genesis orí 2 méjìdínlógún ẹsẹ̀ 22 ní pé kò dáa kí ọkùnrin àbí ènìyàn kí ó dá wà. má dá wà, má dá. gbìyànjú láti níwà, ìwà rere. gbìyànjú láti máa ṣe déédéé. gbìyànjú láti jẹ́ ìtùnú nínú gbogbo àwọn tó ìrírí ìbáṣepọ̀, ìbádọ́rẹ̀pọ̀, ìbárìnpọ̀ rẹ láyé. gbìyànjú rẹ̀. gbogbo ènìyàn ló nílò àjò láyé yìí tó bá fẹ́ jó lórí láwùjọ. bí àjò ipá, ìwà, àdúrà àti àwẹ̀ àti ìgbìyànjú kò bá tó, o nílò ìrìn àjò lọ sóríta Bákúbálà ni o. torí pé àwọn ọ̀rọ̀ yẹn kì í ṣe téèyàn ń dáṣe fúnra ẹ̀. ìrìn àjò àmúyẹ àti ìdíyelé fún àṣeyọrí àti ìgbédìde ni ọ̀gá àjò láyé yìí. tá bá ń sọ̀rọ̀ àjò, à ń sọ̀rọ̀ nípa ipá, ìgbìyànjú ènìyàn, àdúrà. àjò ni kò káràmọ́sì kí ọ̀rọ̀ ara rẹ, àjò ló ń jẹ́ bẹ́ẹ̀. tọ́rọ̀ ara rẹ ò bá ká ẹ lára, ò lájò ara rẹ, ò láàánú ara rẹ ni. tó bá láàánú ara rẹ, ó rántí ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. tó bá láàánú ara rẹ, tó ṣáájò sọ̀rọ̀ ara rẹ, tó káràmọ́sì kí ara rẹ, tó rántí bí a ṣe ń gbàdúrà, tá a ti ń fi àwẹ̀ kẹ́ndì tó bá nílò àwẹ̀. ó rántí bí a ṣe ń lo ipá àti agbára tọ́lọ́run ti fi fún ni, tá a ṣe ń lo ẹ̀bùn tọ́lọ́run ti fi fún ni. ó rántí rẹ̀. ó rántí bí a ṣe ń lo ìgbìyànjú tí a ṣe mẹ́lẹ́, tá a ṣe ń lo ìgbìyànjú, tá a ṣe ń ṣiṣẹ́, tá a ṣe ń fiṣẹ́ kúnṣẹ́ láti tán ìṣẹ́. ó rántí rẹ̀. àjò ni. bí àjò gbogbo èèyàn ò bá wá tó, ìrìn àjò yá sóríta Bákúbálà. nítorí kò nílò àti ṣàwárí àmúyẹ àti ìdíyelé fún àṣeyọrí àti ìgbédìde. ìyẹn gangan lè ọ̀gá àjò. tí o bá gbà pé o fẹ́ bẹ́ẹ̀ lórí, bẹ́ẹ̀ ló sì máa rí. ṣùgbọ́n bí o bá rí i pé àjò ìwà rẹ, ipá rẹ ò tó àti ìgbìyànjú rẹ kò tó, o nílò ìrìn àjò lọ sóríta Bákúbálà pẹ̀lú ìtara títí ó fi dé èbúté yíyanjú. ṣé wàá rí ìrìn àjò tí mò ń sọ yìí, èèyàn ò lè dá a lọ. ó máa dá a ṣe ṣùgbọ́n ò lè dá a lọ. èèyàn lá mú ọ lọ ìrìn àjò yẹn, látọ́ ẹ sọ́nà. látọ́ ẹ sọ́nà. wàá nílò ẹ. ẹ jẹ́ ká wo oníwèé mọ́ Psalm 37 verse 37. orin Dáfídì ni o. orin Dáfídì 3:7. orí 3:7, Psalm 37 verse 37. ó ní máa kíyèsí ẹni pípé kí o sì máa wo ẹni dídúró ṣinṣin, nítorí àlàáfíà ni òpin ọkùnrin náà. ṣé o rí bẹ́ẹ̀? ẹni pípé àti ẹni dúró ṣinṣin. ó ní máa kíyèsí ẹ. òpin irú àwọn èèyàn bẹ́ẹ̀ àlàáfíà ni.
ṣó o fẹ́ kí òpin rẹ já mọ́ àlàáfíà? ṣó o fẹ́ pé tó bá bẹ̀rẹ̀ ohunkóhun kí ó já sí àlàáfíà, kó má já sí rúdurùdu, kó má já sí ìdààmú tàbí ìpọ́njú? O gbọ́dọ̀ jẹ́ ẹni tó dúró ṣinṣin, o gbọ́dọ̀ jẹ́ ẹni pípé, o gbọ́dọ̀ jẹ́ ẹni tó níwà tí gbogbo ènìyàn sì mọ̀ pé ó níwà, o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe gbẹ́kẹ̀lé, tó ṣe rọ̀ mọ́, o gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ ìtùnú nínú gbogbo ìbáṣepọ̀ láyé, ìtùnú sí Ọlọ́run, ìtùnú sí ènìyàn. O gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ṣe déédéé, kì í ṣe pé ó da láàárọ̀ ó burú lálẹ́, kì í ṣe pé ó jẹ́ ìkà gidi tàbí èèyàn búburú. Irọ́, o gbọ́dọ̀ jẹ́ èèyàn búburú. Irú ẹ̀dá wo ni ọ́? Nígbà tí o dàtún bí, pàápàá tí a rí ọ gẹ́gẹ́ bí ẹ̀dá titun nínú Kristi, irú ẹ̀dá wo ló bẹ̀rẹ̀ sí ní ṣe ara rẹ nípa ìhà tó kọ sọ́lọ́run àti tó kọ sí ènìyàn? Torí pé Ọlọ́run ò gba ìpinnu rẹ kúrò lọ́wọ́ rẹ nígbà tó sọ ọ́ di àtúnbí. O ní ìpinnu láti kọ ìhà rere sí Ọlọ́run, sí ènìyàn. O ní ìpinnu láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, kó o mú ọ̀rọ̀ Ọlọ́run wá sínú ìwà rẹ àti ìṣe rẹ. Irú ẹ̀dá wo ló wá sọra rẹ dà nígbà tó ti dàtúnbí? Ọ̀pọ̀ á máa sọ wípé mo gbọ́ nígbà kan á ní pé orílẹ̀-èdè yìí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló kún orílẹ̀-èdè yìí, ó wà nínú ìsọjí. Ìsọjí wo ló wà? Àyìn ń gbàdúrà ìsọjí ni, kò tí ì sí nínú ìsọjí. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn ló kún fàyà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló kún bẹ́ẹ̀, ló kún fún a wà nínú ìsọjí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà nílé ìjọsìn, nílé ìjọsìn tó yapa lọ́nà ẹgbẹ̀rún àwọn ènìyàn. A máa júbà Ọlọ́run, a máa jọ́sìn sí Ọlọ́run lójúmọ́, àbí nínú ọjọ́ ìsinmi bírú tèní. Ìsọjí nìyẹn. Bí a lójú rẹ ìsọjí ni, ṣùgbọ́n lójú Ọlọ́run kì í ṣe ìsọjí. Ohun tí ò bá ti tọ́ mọ́ ohun tó wà nínú Bíbélì, ẹ má jẹ́ á pè lóhun tó wà nínú Bíbélì. Ṣé ò ń gbọ́ mi? Ẹ má jẹ́ á pè, torí tí ẹ̀dá bá di ẹ̀dá titun lóòótọ́, bórílẹ̀-èdè bá ń bẹ lábẹ́ ìsọjí lóòótọ́, bá a ṣe ń rí, ìyà gbọ́dọ̀ máa jẹ àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ilé ọtí láti ṣe kí ni lá máa ti tìpa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní wọ́n á fi iṣẹ́ lẹ̀, wọ́n nílé ṣìkà mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tá a gbé agbára lé lọ́wọ́, tá a gbé ipò lé lọ́wọ́ tó ń bẹ lọ́pọ̀lọpọ̀ ìjọ wa, wọ́n á fi ipò yẹn lẹ̀, wọ́n láwọn ò ṣe mọ́, káwọn kábàámọ̀, àwọn jẹ̀bi gbogbo ìwàkiwà táwọn ti ṣe. Wọ́n á ronúpìwàdà, wọ́n á pẹ̀yìndà, wọ́n láwọn fẹ́ ṣe tọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ á kó gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó ti fi èké àti irọ́ tó ti fi kójọ, á lọ kólẹ̀ pé òun ò ṣe mọ́. Ẹ̀yin ò rí bí àwọn ènìyàn ṣe bá Jésù pàdé nínú ìwé mímọ́ ni? Ẹ kà á fúnra yín. Ẹ̀rí bọ́n ṣe bá Jésù pàdé nínú ìwé mímọ́, ẹ̀rí bọ́n ṣe bá Jésù pàdé nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ àwọn àpọ́sítélì, nínú ìṣe àwọn àpọ́sítélì. Àwọn tó wà nínú ìsọjí nìyẹn. Àwọn tó wà nínú ìsọjí nìyẹn. A ó ṣe wà ní ìsọjí pé akọ̀pọ̀ kò sí ìwà, apọ̀ ayapa ṣùgbọ́n kò sí ìwà, kò sí ṣe déédéé. Mo gbọ́ tẹ́nìkan sọ fún mi nínú ìjọ nígbà kan wípé ó fẹ́ sàn ká bá àwọn aláìgbàgbọ́ ṣe òwò pọ̀, ká bá wọn dòwò pọ̀ ju ká bá àwọn ará wa tájọ́ ń jọ́sìn nínú ìjọ ṣòwò pọ̀ lọ. Ó sì dùn mí. Kí ló ṣe wá? Kí ló ṣẹlẹ̀ sí wa? Báwo lọlọ́run ṣe fẹ́ fọwọ́ tọ́ wa? Báwo ni àwọn ènìyàn ṣe fẹ́ fọwọ́ tọ́ wa, lọ́n fẹ́ ran ayé wa lọ́wọ́ nígbà tá a kọ̀ láti ní ìwà rere? Nígbà tá a kọ̀ láti ní ìwà rere, ọwọ́ rẹ ló wà, ìwà rẹ ọwọ́ rẹ ló wà. Nígbà tá a kọ̀ láti máa ṣe déédéé nínú ìwà rere, nígbà tá a kọ̀ láti jẹ́ orísun ìtùnú fún àwọn tí Ọlọ́run sopọ̀ mọ́ wa, ọwọ́ rẹ ló wà. Ìyẹn ò ní ṣe pẹ̀lú ohun tó ń gbàdúrà fún, ohun tó ní ní ìpinnu ni tí wàá mú wá sínú ìwà rẹ àti ìṣe rẹ. Èyí ni òtítọ́ bẹ̀. Ìyàwó ló kọ sí Ọlọ́run, ìyàwó ló kọ sí ènìyàn. Nítorí èrò ọ̀pọ̀lọpọ̀, pàápàá àwọn tí ó sopọ̀ mọ́ ayé rẹ, ó ní í ṣe pẹ̀lú ìrírí rẹ láyé. Bí wọ́n bá ṣe rí ọ sí, ó ní í ṣe bí wọ́n bá ṣe ronú rẹ sí ni ó máa sọ bí wọ́n ṣe ràn ọ́ lọ́wọ́ o. Tí wọ́n bá ronú rẹ, tó bá rò pé o ṣe gbọ́kànlé, o ṣe gbáralé, bọ́ bá ronú rẹ wípé onírọ́ ni ọ́, eléké ni ọ́, wọ́n bá ronú rẹ, wọ́n bá rí wípé ò ní wà, yóò nira fún ọ láti ràn ọ́ lọ́wọ́. Tó bá ronú rẹ, tó bá rí wípé òfò pọ̀ lọ́wọ́ ẹ̀, ìmẹ́lẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀, wọ́n bá ronú rẹ, wọ́n bá rí wípé gbogbo tó ń ronú tó ń rí lára rẹ kò já mọ́ nǹkan gidi, yóò nira fún ọ láti ràn ọ́ lọ́wọ́.
báwo wá làdúrà rẹ nípa ìrànlọ́wọ́ yóò ṣe gbà? Báwo wá ní ìbéèrè rẹ nípa ìrànlọ́wọ́ yóò ṣe gbà? Nítorí pé ìrànlọ́wọ́ àti ìgbọ̀wọ́ ní í ṣe pẹ̀lú bí ènìyàn bá ṣe rí ọ sí láyé. Bí wọ́n bá ṣe káràmọ́sìkí ọ̀rọ̀ rẹ, ó ní í ṣe pẹ̀lú rẹ̀. Jẹ́ kí ọ̀rọ̀ yóò yé ọ, jẹ́ kí ó yé ọ. Àwọn nǹkan kan wà, gbọ́ mi sà, gbọ́ mi dáadáa, ẹ̀sìmà, gbọ́ mi. Àwọn nǹkan kan wà láyé yìí kò ṣeé ṣiṣẹ́ fún. A gbọ́dọ̀ fún ọ tọkàntọkàn lábẹ́ òfin ìwúrí àti ojú rere lọ́dọ̀ ènìyàn àti lọ́dọ̀ Ọlọ́run. Kì í ṣe ohun tó máa ṣiṣẹ́ fún ọ. Nítorí pé bí o ṣe ń dàgbà ló gbọ́dọ̀ máa dàgbà nínú ọgbọ́n. Bí o ṣe ń dàgbà ló gbọ́dọ̀ dàgbà nínú ìwà rere, nínú ìṣe rere. Ìwà rere, ìṣe rere, o gbọ́dọ̀ dàgbà nínú rẹ̀. O gbọ́dọ̀ dàgbà nínú wípé o ò gbọ́dọ̀ máa ronú ara rẹ nìkan. Ìyẹn ló ṣe jẹ́ wípé tó bá jó nígbàgbọ́ tọ́lọ́run fún ní ọ̀rọ̀ tí o fàyè gba ìtẹ́lọ́rùn, ó máa pàdánù ọ̀pọ̀lọpọ̀ ohun rere kẹ́yìn àjọ ayé rẹ ni. Torí pé tó bá ní ìtẹ́lọ́rùn yóò ṣòro fúnru ẹni bẹ́ẹ̀ láti ronú ẹlòmíì, àti fúnni á nira fún, kò ní ìtẹ́lọ́rùn ni. Ṣùgbọ́n tó bá ti ń dàgbà, o gbọ́dọ̀ ní ìwà rere, o gbọ́dọ̀ mọ bá ṣe ń fúnni, bá ṣe ń ṣe fúnni, bá ṣe ń ṣe dáadáa. O gbọ́dọ̀ dá sí Ọlọ́run, kó dá sí èèyàn. Kó má jẹ́ pé ara rẹ nìkan ló dá sí. Jẹ́ kí ojú rẹ kí ó là, jẹ́ kí iyè rẹ kó ṣí. Jẹ́ n sọ nǹkan fún ẹ. Èèyàn lọ́lọ́run ń lò, èèyàn lèṣù ń lò. Èèyàn gbogbo wọn ń lò. Bọ́lọ́run yóò ràn yàn lọ́wọ́, èèyàn là á rán sí ọ. Báyìí kó nira fún èèyàn nígbà tó lọ́n bá bá sọ̀rọ̀ pé lọ́rùn ẹni báyìí lọ́wọ́, yóò máa lọ́ra tìkọ̀tìkọ̀ láti lọ ọbẹ̀. A ò pé èèyàn burúkú lẹ́ni yìí. Nígbà tí a rán Ananias sí Pọ́ọ̀lù, ẹ̀gbọ́n tó kọ́kọ́ sọ fọ́lọ́run ni, apànìyàn ni bọ̀bọ́ yìí. Apànìyàn ó ń dàjọ́rú gidi gan ni. A fẹ́ kó dájọ́ rẹ̀ lákọlákọ ni. Àti àlérò wípé a fẹ́ nínú ìjọba ọ̀run, a fẹ́ kó dákọ rẹ̀, kó dájọ́. Òun ló pa Stefanu, òun ló sì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ó wá sí Damascus láti wá pa àwọn èèyàn ni. Èèyàn burúkú ni, èèyàn burúkú ni, ẹ má ràn mí sí. Ọlọ́run sọ fún Ananias wípé mo mọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n mo ti gbà lọ bá a sọ ọ̀rọ̀ mi, kó o sì gbàdúrà fún kó gbọ́wọ́lé. Bó ṣe wà báyìí ó ti fọ́jú tó bá gbọ́wọ́lé ojú àlá. Ọlọ́run pẹ̀dùn sí Ananias nínú wípé ó ti di àtúnbí. Mo ti bá a pàdé fún ara mi láti yí padà. Kò ń ṣe èèyàn ibi, èèyàn ìkà mọ́, torí pé èèyàn ibi, èèyàn ìkà wọ́n pọ̀ láyé. Má jẹ́ kó nira fáwọn èèyàn láti ràn ẹ́ lọ́wọ́, má jẹ́ kó nira fún wọn. Èèyàn lọ́lọ́run ń lò. Bẹ́ṣù náà bá fẹ́ pààyàn lára, èèyàn náà ló máa lò. Èèyàn ló máa lò. Ó wà nínú orin Dáfídì 17, Psalm 17 verse 14. Ká sáré kà, mo fẹ́ kà fún yín. Kó bá mọ̀ wípé èèyàn ní ọwọ́ Ọlọ́run, èṣù náà wá sọ èèyàn di ọwọ́ tirẹ̀ náà. Psalm 17 verse 14. Lọ́wọ́ àwọn ènìyàn nípa ọwọ́ rẹ, Olúwa, lọ́wọ́ àwọn ènìyàn ayé tí wọ́n ní ìpín wọn ní ayé yìí, àti ikùn ẹni tí ìwọ fi ohun ìṣúra rẹ ìkọ̀kọ̀ kún. Àwọn ọmọ wọn pọ̀, wọn a sì fi ìyókù ìní wọn sílẹ̀ fún àwọn ọmọ ọmọ wọn. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀? Àwọn ènìyàn lọ́wọ́, bọ́lọ́run ó bá fọwọ́ tọ́ ènìyàn lá lò. Bí èṣù náà bá fẹ́ pààyàn lára, ènìyàn náà là á lò. Ènìyàn là á lò. Ṣó yí ọ? Jẹ́ èèyàn dáadáa. Jẹ́ èèyàn dáadáa. Kó o sì fi èèyàn dáadáa yí ara rẹ ká. Àwọn nǹkan wọ̀nyí, àwọn nǹkan tó lè ṣe fún ara rẹ ni, kò nílò kó o ṣe máa gbàdúrà fún, gbàwẹ̀ fún. Àwọn àgbàlagbà ní èèyàn búburú mọ̀ ó wẹ́n tá sọ fún un. Ìwọ náà tó bá jẹ́yàn gidi yẹ kó mọ̀, tó bá já láàánú, tó bá láàánú èèyàn, wọ́n tó ń béèrè fún láàánú, Ọlọ́run aláàánú sí mi, gbá láàánú dìde sí mi. Ìwọ náà já láàánú náà, bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Má jẹ́ ọ̀dájú ènìyàn, dájú ọkọ, dájú aya, dájú ọmọ, dájú ẹ̀gbọ́n, dájú àbúrò, dájú àwọn òbí rẹ̀, ó wá retí àánú.
wọ́n tó bá dé ọ̀dájú ènìyàn, tó bá dé ọ̀dájú ẹ̀dá, ìwọ náà máa rí ìkà ló máa bá pàdé. Á nira fún ọ láti rá láàánú, láti bá àwọn tá a ṣàánú ẹ, á nira fún ọ. Torí àwọn tí ò fẹ́ Ọlọ́run ló pọ̀ jù àwọn tó fẹ́ Ọlọ́run lọ láyé yìí. Àwọn ìkà ló pọ̀ jù àwọn èèyàn rere lọ láyé yìí. Nítorí náà ni ìwọ náà ṣe gbọ́dọ̀ jẹ́ èèyàn gidi, kó sì fi àwọn èèyàn gidi yí ara rẹ ká. Tá bá sọ nípa ìgbéyàwó, tá bá sọ nípa ìbádọ́rẹ̀pọ̀, tá bá sọ nípa àsopọ̀ nínú àyànmọ́, ìwọ náà gbọ́dọ̀ mọ irú ipa tó kó nínú àwọn ìbáṣepọ̀ yẹn, o gbọ́dọ̀ mọ ipa tó kó ńbẹ̀. Ọlọ́run ò ní sọ wá di ẹran fún àwọn èèyàn kéèyàn. Ìwé mọ́ sọ pé Ọlọ́run ò ní fún wa sọ wá di ẹran fún eyín wọn. Psalm 125 verse 3 ó sọ bẹ́ẹ̀ ẹ̀yẹ́ kàkà. Psalm 125 verse 3 àdúrà Dáfídì ni lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ yìí. Ó ní nítorí ọ̀pá àwọn ènìyàn búburú, torí àwọn èèyàn búburú wà o, nítorí ọ̀pá àwọn ènìyàn búburú kì yóò bà lé ìpín àwọn olódodo, kí àwọn olódodo kí ó má bàa fi ọwọ́ wọn lé ẹ̀ṣẹ̀. Ọ̀pá èèyàn búburú ò ní bà lé ìpín rẹ̀. Mo pa láṣẹ, Ọlọ́run yóò ṣe ààbò lórí ìpín rẹ̀. Ìpín rẹ̀ ọ̀rọ̀ láyé yìí ò ní sọnù. Ìpín rẹ̀ ò ní di àpínká. Mo gbọ́ ní kedere létí mi. Ìpín tá a fún ohun tó jẹ́ tiẹ̀ ò ní pínká fáwọn ẹlòmíì. Ìpín rẹ̀ ẹnikẹ́ni ò ní gbà lọ́wọ́ rẹ̀. Ọ̀pá àwọn èèyàn búburú ò ní bọ́ lé ìpín rẹ̀. Ṣàmì kò ṣàmì dáadáa. Fi àwọn èèyàn gidi yí ayé rẹ̀ ká, kì í ṣe àwọn èké, àwọn tó kàn ń sọ̀rọ̀, àwọn tó ń ṣe bó ṣe wù wọ́n, àwọn tó kàn tó fẹ́ gbọ́ná ń sọ ọ̀sòótọ́ fún ọ lóòótọ́ ní. Wọ́n ṣe èèyàn gidi, wọ́n ṣe gbáralé, wọ́n ṣe gbọ́kànlé. Gbìyànjú fi àwọn ènìyàn gidi yí ara rẹ̀ ká, kì í ṣe àwọn èèyàn lásán. Ebenezer Obey kọ ní pé àwọn èèyàn lásán ti bèèyàn rere jẹ́, bẹ́ẹ̀ gan ló ṣe rí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí o. Tọrọ mi yíyọ, gbìyànjú láti máa ní ìrírí ìfọwọ́kàn láti ọ̀run wá nípasẹ̀ ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ẹ̀mí mímọ́. Gbìyànjú yẹn náà lóòrèkóòrè, tìpẹ́tìpẹ́ pẹ̀lú ẹ̀mí mímọ́. Gbìyànjú ẹ̀. Ló fẹ́ sọ nǹkan méjì fún ọ ká tó gbàdúrà nípa ènìyàn àti Ọlọ́run. Nítorí pé àwọn ìdáhùn rẹ kan wà, àwọn èsì àdúrà rẹ kan wà, ọwọ́ ènìyàn ló wà o. Ọwọ́ Ọlọ́run ló wà. Èyí tó dẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run tó bá ti fẹ́ fún ọ, ọ̀dọ̀ ènìyàn lágbègbà o, kò ní wá fún ara rẹ̀. Tó fẹ́ kó yí ọ. Bọ́ sínú ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 12 sí 14. Mo fẹ́ fi nǹkan yí ọ ń bẹ̀. Tí ó bá ní í ṣe pẹ̀lú ènìyàn, rántí èyí, ọ̀rọ̀ Jésù ni o. Ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 12 sí 14. Nítorí náà, gbogbo ohunkóhun tí ẹ̀yin bá ń fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ṣe sí wọn gẹ́gẹ́. Nítorí èyí ni òfin àti àwọn wòlíì. Kí ẹ̀ ń gbọ́ báyẹn. Ọ̀rọ̀ yìí ó jẹ́ àkójá nípa ọ̀rọ̀ òfin àti ọ̀rọ̀ wòlíì. Tó bá ní ṣe pẹ̀lú ènìyàn, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ohun tí Jésù sọ fún wa. Nítorí náà, gbogbo ohunkóhun tí ẹ̀yin bá ń fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ṣe sí wọn gẹ́gẹ́. Nítorí èyí ni òfin àti àwọn wòlíì. Ẹsẹ̀ 13. Ẹ bá ẹnu ọ̀nà yíyá wọlé, gbòòrò ni ẹnu ọ̀nà náà, àti oníbùú ni ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìparun. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ẹni tí ó ń bá ibẹ̀ wọlé. Nítorí yíyá ni ẹnu ọ̀nà náà, àti tòrò sì ni ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìyè. Díẹ̀ ni àwọn ẹni tí ó ń rìn, tóró ni o, kò fẹ̀ rárá, kò tóbi rárá, ó há torí tó bá máa rìn, wá máa rìn nípa bó ṣe há sí, nípa àwọn nǹkan tá gbà lọ́wọ́ ẹ, àwọn nǹkan tó lè mú gbabẹ̀ kọjá, àwọn ìwà búburú tó lè mú gbabẹ̀ kọjá.
wà á nílò àti yọ̀ǹda ẹ̀ sílẹ̀, wà á nílò àti jọ̀wọ́ rẹ̀. Ìyá lọ ṣe wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó lókìkí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe, ọ̀nà tí gbogbo ènìyàn ń gbà tí wọ́n bá ti pọ̀ nídìí ẹ̀, ìparun ló máa ń gbẹ̀yìn ẹ̀ o. Wọ́n bá pọ̀ nídìí ẹ̀, nítorí pé wọ́n pọ̀ nídìí ẹ̀ kò túmọ̀ sí wípé Ọlọ́run fọwọ́ sí i àbí Bíbélì fi òǹtẹ̀lú torí pé wọ́n pọ̀ nídìí ẹ̀ rárá. Ó tiẹ̀ yẹ kí òye ọ̀rọ̀ Ọlọ́run yé wa pé ohun tó bá ti pọ̀ nídìí ẹ̀ ó ṣeé ṣe pé Ọlọ́run ò sí ń bẹ̀ o. Ohun tó bá ti pọ̀ jù nídìí ẹ̀ tí gbogbo ènìyàn rọ̀lú tó ń ṣe ṣe bí nítorí pé wọ́n ń ṣe jẹ́ kémi náà ṣe, torí pé wọ́n ṣe jẹ́ kémi náà ṣe, wọ́n mutí kémi náà mutí, wọ́n mu sìgá kémi náà mu sìgá, wọ́n ń ṣàgbèrè kémi náà ṣàgbèrè, wọ́n ń ṣe gbá kémi náà ṣe. Ohun tó bá ti pọ̀ nídìí ẹ̀ ó ṣeé ṣe Ọlọ́run ò sí ń bẹ̀ o. Ọ̀nà gbòòrò ìparun ló máa ń gbẹ̀yìn ẹ̀ o. Ṣùgbọ́n ọ̀nà híhá, ọ̀nà tó jẹ́ wípé ìwọ àti ẹlẹ́dàá rẹ nìkan lẹ lè gbàbẹ̀ kọjá, ibẹ̀ lọ́lọ́run dúró sí. Ọ̀nà tó là sí ìyè nìyẹn. Ìwé mọ́ sọ pé kó o gba ibẹ̀ wọlé. Ó ní díẹ̀ ni àwọn ẹni tí wọ́n rin ibẹ̀ jẹ́ lára àwọn díẹ̀ tó rin ọ̀nà tó ró, jẹ́ lára àwọn ẹni díẹ̀ tó ní ọ̀rọ̀ tó ró. Tó bá jẹ́ nípa ènìyàn, rántí eléyìí nínú gbogbo ìbáṣepọ̀ rẹ. Ohunkóhun tí o bá fẹ́ kí ènìyàn ṣe fún ọ, kó ṣe sí ọ, òun náà ni kí ìwọ ṣe. Tó bá fẹ́ kí èèyàn dá sí ẹ, ìwọ náà dá sí èèyàn. Tó bá fẹ́ kí èèyàn fi fún ọ, ìwọ náà fi fún èèyàn. Tó bá fẹ́ kí èèyàn kó máa láàánú ẹ, ìwọ náà láàánú ènìyàn. Tó bá fẹ́ kí ènìyàn kó káràmásìkí ọ̀rọ̀ rẹ, ìwọ náà káràmásìkí ọ̀rọ̀ àwọn ènìyàn. Ohun tó bá gbìn náà ló máa ká. Ìrẹ́jẹ ò sínú fọ́tò. Àyànmọ́ ò lè rẹ́ àyànmọ́ ara rẹ jẹ lọ títí. Tó bá tọ́ àwọn ènìyàn, ò lè tọ́ ara rẹ, ò lè tọ́ Ọlọ́run. Ọlọ́run ò ṣe é gàn. Ọlọ́run ò ṣe é gàn. Ohun tí èèyàn bá gbìn láká. Jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yí ọ ní òwúrọ̀ yìí. Tó bá ní í ṣe pẹ̀lú Ọlọ́run, ìjọ tiẹ̀ mọ̀ wípé ìwé mọ́ sọ, Jésù sọ ní wípé èyí ni òfin àti wòlíì. Àwọn òfin wà àti ètò ẹ̀mí tàbí iṣẹ́ wòlíì láti ọ̀run tó ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀. Ó wà gidi. Gbà mí gbọ́ sà. Bóyá ó di àtúnbí àbí ó di àtúnbí, ó ti wà ńlẹ̀ bọ́lọ́run ṣe dáyé nìyẹn, bó ṣe ṣe nìyẹn. Bí àpẹẹrẹ, bí o bá jẹ́ ọ̀dàlẹ̀, ó di dandan kí ilẹ̀ kó mú ọ. Kó o sì ṣẹ̀sín lójijì. Kò ní ṣe ẹni tí ó ń gbàdúrà fún ọ àbí ohun tó ń fún àwọn kan lẹ́yìn ìgbà tó bá dalẹ̀ tán. Ohun tó bá ti mú ọ lè dalẹ̀, kó dalẹ̀. Àwọn tó finú tọ́, fọkàn tọ́, kó dalẹ̀ wọn. Ó di dandan kí ilẹ̀ kó mú ọ. Ó gbọ́ ìtàn ẹnìkan láìpẹ́ tó dalẹ̀ ọ̀rọ̀ ìfẹ́. Ó sì dalẹ̀ arákùnrin rẹ̀, ó dalẹ̀ rẹ̀. Dòní olónìí kò sọ fún pé òun ò ṣe mọ́. Ó sì lọ fẹ́ lòmíì, ó sì lọ ṣègbéyàwó. Irú ènìyàn bẹ́ẹ̀ ó di dandan kí ó ṣẹ̀sín lójijì. Ó di dandan pé ẹni tí ó bá dalẹ̀ kí ilẹ̀ kó mú. Èyí ni òfin àti wòlíì nínú Bíbélì ló wà. Bó ṣe wà nínú Bíbélì, bá a ṣe ṣe ayé nìyẹn, bá a ṣe bá a nìyẹn. Tiẹ̀ mò ń sọ fún ẹ pé ò nílò àti jẹ́ àtúnbí àbí nǹkan kan. Nínú ìbáṣepọ̀ àti ìbádọ́rẹ̀pọ̀ àwọn ènìyàn, tí o bá jẹ́ ẹni tó máa ń dalẹ̀ àwọn ènìyàn, bá jẹ́ ẹni tó jẹ́ èèyàn èké, èèyàn tó kún fún irọ́ àti èké, tó kún fún ẹ̀tànjẹ, irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìparun òjijì ló máa ń gbẹ̀yìn wọn. Bí Absalomu, bí Júdásì, ìparun òjijì ló gbẹ̀yìn wọn. Ẹ wo bí Abúnérì náà bó ṣe gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀, ìparun òjijì ló gbẹ̀yìn wọn. Jẹ́ kí n tẹ̀síwájú. Tó bá ní í ṣe pẹ̀lú Ọlọ́run, mo ń sọ nípa ìbáṣepọ̀, ìfọwọ́tọ́ nípa ìbáṣepọ̀. Tó bá ní í ṣe pẹ̀lú Ọlọ́run, rántí èyí nínú ìwé Éfésù orí 6. Éfésù orí 6 ẹsẹ̀ 8 sí 9 mo fẹ́ kà fún wa báyìí. Éfésù orí 6. Mo fẹ́ kó rántí gidi o. Éfésù orí 6. Kí ni ìwé mọ́ sọ tó bá ní í ṣe pẹ̀lú Ọlọ́run?
bí ẹ̀yin ti mọ̀ pé ohun rere kóhun rere tí olúkúlùkù bá ṣe, ṣó wà ní bíbélì rẹ bẹ́ẹ̀? Bí ẹ̀yin ti mọ̀ pé ohun rere kóhun rere tí olúkúlùkù bá ṣe, òun náà ni yóò sì gbà padà lọ́dọ̀ Olúwa, ìbáà ṣe ẹrú tàbí òmìnira. Ohun tó bá ṣe náà ló gbà lọ́dọ̀ Ọlọ́run, kò sí ààwẹ̀ àtàdúrà tó bá gbà. A ti ṣètò rẹ̀ wípé báwọn áńgẹ́lì yóò bá mú ìdáhùn rẹ wá àti ìyanjú sí ìṣòro rẹ wá. Wọ́n á gbé fáìlì ẹ wá, wọ́n á kọ́kọ́ gbé ọ̀rọ̀ rẹ yẹ̀wò. Wọ́n á tọpinpin dé ọ̀dọ̀ ìwà rẹ àti ohun rere tó ti ṣe sẹ́yìn pé ṣé o ní irúgbìn tó tọmọ àdúrà tó ń gbà, tó o ní irúgbìn tó tọmọ ìbéèrè tó ń béèrè tí a lè fún ọ ní ìkórè rẹ̀. Tí o bá ti ní o ti tàsé ìdáhùn rẹ̀. Tó wá rí báyẹn pé ọ̀rọ̀ rẹ tó ń pẹ́ nítorí pé o ò ṣe kó o tó jẹ ni o. Tó o bá fẹ́ jẹ wá ṣe kó o tó jẹ. Ọ̀rọ̀ rẹ tó ń pẹ́ tó dà pé ó ń pẹ́, ò ń béèrè nǹkan kan ó ń pẹ́. Wọ́n náà wò báwo ni ìwà rẹ ṣe rí, báwo ni ìgbésí ayé rẹ ṣe rí, báwo ló ṣe rí nínú ìbárìpọ̀ àti ìbádọ̀rẹ́pọ̀ láàrin ènìyàn àti láàrin Ọlọ́run. Ǹjẹ́ o jẹ́ aláàánú? Ǹjẹ́ o jẹ́ ẹni tí ń fúnni? Ǹjẹ́ o jẹ́ ẹni tí ó káràmásìkí ọ̀rọ̀ ènìyàn? Ǹjẹ́ o ṣe dáadáa sí Ọlọ́run tí o ṣe dáadáa sí ènìyàn? Bó ṣe rí gangan nìyẹn. Mo fẹ́ ka ẹsẹ̀ 9. Àti ẹ̀yin Olúwa, ẹ máa ṣe ohun kan náà sí wọn. Ẹ máa dín ìhàlẹ̀mọ́ ní yín kù. Ìhàlẹ̀mọ́ ní yín kù, ẹ máa dínkù. Bí ẹ̀yin ti mọ̀ pé Olúwa ẹ̀yin tìkára yín sì ń bẹ ní ọ̀run, kò sì sí ojúsàájú ènìyàn lọ́dọ̀ rẹ̀. Ìhàlẹ̀mọ́ ní ẹ máa dínkù. Ohun tó ń sọ ń bí nìyẹn. Ohun tó ń sọ ẹ máa dínkù. Ẹ̀yin náà tẹ́jọ́ ọ̀gá, tẹ́jọ́ Olúwa nìyẹn. Ìwà àlìwà ń jẹ́ béèyàn bá jẹ́yàn dáadáa tó níwà rere, kò ní ṣe pẹ̀lú pé ó nípò àbó lágbára, àbó jọ̀gá, àbó jólórí níbì kan. Ìwà rere yẹn náà là á wù. Bọ́ tó bá níwà búburú tẹ bá tún gbágbára lé lọ́wọ́ tẹ fi ṣolórí, àwọn ènìyàn yóò jìyà, wọ́n kánjú, ojú yóò kán wọn lásìkò yẹn. Ǹjẹ́ o ṣe tán láti rí ìfọwọ́tọ́ Ọlọ́run àti ìfọwọ́tọ́ ènìyàn? Torí pé ìfọwọ́tọ́ Ọlọ́run ni ìrànlọ́wọ́ Ọlọ́run. Ìfọwọ́tọ́ ènìyàn ni ìrànlọ́wọ́ ènìyàn. Olórin kan tá a máa ń kọ, bàbá wa ràn mí lọ́wọ́, ẹ ní láti ràn mí lọ́wọ́ dandan. Níwọ̀n ìgbà tí kò sẹ́lòmíràn, ẹ ní láti ràn mí lọ́wọ́ dandan. Kí ló dé tí ò sẹ́lòmíràn fún ẹ? Kí ló dé tí wò lẹ́lòmíràn? Orin yẹn dáa, ó dùn kan. Ó yẹ kó ó ní Yorùbá bọ̀ ó ní kò lè burú títí kó má kẹ́nìkan mọ́ èèyàn. Ó yẹ ká rí àwọn tá a kù mọ́ ẹ. Ṣùgbọ́n mo fẹ́ kó yé ọ wípé o nílò ìfọwọ́tọ́ Ọlọ́run o láti tẹ̀síwájú. O sì nílò ìfọwọ́tọ́ ènìyàn, ìrànlọ́wọ́ wọn láti tẹ̀síwájú. Mo gbàdúrà lónìí wípé gbogbo ìrànlọ́wọ́ tó o nílò látòkè àti nílẹ̀ kó dé bá ọ lálejò. Ọ̀rọ̀ yìí kó tún ìwà ẹ ṣe. Kò ní nira fáwọn tó yẹ kó ràn lọ́wọ́ láti ràn lọ́wọ́. Kò ní nira fáwọn tó yẹ kó dìde sọ̀rọ̀ ẹ láti dìde fún ọ. Bẹ́ẹ̀ ni yóò sì lórúkọ Jésù. Jẹ́ sáré fi àǹfààní lẹ̀ fáwọn tó ti mọ Jésù, àwọn tó ti fàyè wọn fún Jésù. Mo fẹ́ fa àǹfààní yìí lẹ̀ ká tó gbàdúrà tá a fẹ́ gbà ká tó parí ìsìn òní. O tí mọ Jésù, o tí fàyè rẹ fún Jésù. Àbó ti mọ Jésù tẹ́lẹ̀, o ti dàtúbí tẹ́lẹ̀, ṣùgbọ́n o wọnú ayé lọ, wọnú ẹ̀ṣẹ̀ lọ, ṣùgbọ́n o gbọ́ ohùn mi lónìí, o fẹ́ yí padà. O fẹ́ padà sọ́dọ̀ Ẹlẹ́dàá rẹ. O fẹ́ kí ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run kó dánmọ́rán padà. O fẹ́ kó lè bá ọ sọ̀rọ̀, kó náà lè gbóhùn rẹ̀, kó lè bá a sọ̀rọ̀, kó náà gbọ́ tiẹ̀. Ìwé mọ́ sọ wípé èèwọ̀ ni àdúrà ẹlẹ́ṣẹ̀ létí Ọlọ́run àfi tó bá ronúpìwàdà. Ẹlẹ́ṣẹ̀ ò ní nǹkan kan tó fẹ́ sọ fọ́lọ́run ju pé dáríjì mi lọ. Tí ò bá ti jẹ́ wípé dáríjì mi, mo ti padà wálé, lẹ́lẹ́ṣẹ̀ fẹ́ sọ, àdúrà rẹ̀ jẹ́ èèwọ̀, ó jẹ́ àbàmọ̀. Mo fẹ́ kí o sọ àdúrà yìí tẹ̀lé mi, kó o sọ ohun àdúrà yìí tẹ̀lé mi pé Ọlọ́run bàbá mi ò ní orúkọ Jésù, mo gbọ́ ọ̀rọ̀ rẹ. Lónìí dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo kọ̀ èṣù, mo kọ̀ ẹ̀ṣẹ̀. Mo fi ọkàn mi, mo fi gbà ọ́ gbọ́ tọkàntọkàn. Mo gbàgbọ́ nínú ọkàn mi wípé lóòótọ́ ló wá sáyé fún mi, ó sì kú ikú oró lórí igi àgbélébùú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó jíǹde ní ọjọ́ kẹta, ó gòkè rí ọ̀run sí ọwọ́ ọ̀tún bàbá. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Sọ mí di àtúnbí. Fún mi ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé ọ títí ọjọ́ ayé mi. Ó ṣe torí pé o tẹ́wọ́ gbà mí ní orúkọ Jésù Kristi Olúwa wa.
mo gbàdúrà fún ọ tọkàntọkàn, ìwọ tó gbàdúrà yẹn lónìí tàbí ní ọjọ́ tó ń gbọ́ mi tó sì gbọ́ tó gbà á tó sì sọ àdúrà yẹn tọkàntọkàn. Mo gbàdúrà fún ọ pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ la dáríjì ọ, orí ọ̀fẹ́ pọ̀ sí fún ọ. Mo yà ọ́ ya ìpọ́njú, mo yà ẹ́ ya ẹ̀ṣẹ̀, mo yà ẹ́ ya iṣẹ́ ọ̀tá. Gbogbo iṣẹ́ ọ̀tá, tá bá rí iṣẹ́ ọ̀tá láyìíká àti àyídà rẹ nínú àyànmọ́ rẹ, mo parun lónìí. A kọ pé nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti paṣẹ òkùnkùn run. Mo paṣẹ òkùnkùn run lára rẹ. Gbogbo iṣẹ́ àṣeparí ọ̀tá ó dófo, ó gbiná sọnù lára rẹ. Mo pàṣẹ rẹ̀ wípé ohun gbogbo di ọ̀tun láyé rẹ. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kó yí padà. Lórúkọ Jésù Olúwa wa. Mo fẹ́ ká sáré gbàdúrà yìí ká tó parí ìsìn, ká tó dánu dúró ní ìsìn. Ẹ ká gbàdúrà yìí nínú, ẹ ká wo ìwé Ìṣe àwọn Àpọ́stélì 18 verse 10 ẹsẹ̀ 10. Nítorí tí èmi wà pẹ̀lú rẹ, kò sì sí ẹni tí yóò dìde sí ọ láti pa ọ́ lára. Nítorí mo ní ènìyàn púpọ̀ ní ìlú yìí. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún Pọ́ọ̀lù pé òun léèyàn púpọ̀ ní ìlú yẹn, pé kò sẹ́ni tá dìde sí tá pa á lára. Mo fẹ́ kó kọ́kọ́ sọ fọ́lọ́run pé Ọlọ́run, mo gba oore ọ̀fẹ́ láti ronúpìwàdà, mo ronúpìwàdà, yí mi padà lónìí. Mo fẹ́ jẹ́ ènìyàn tó ní ìwà rere, mo fẹ́ jẹ́ ẹ̀dá tuntun nítòótọ́ nínú Kristi Jésù. Mo fẹ́ máa ṣe déédéé níwájú rẹ àti níwájú àwọn ènìyàn. Mo fẹ́ jẹ́ ẹni tó ní ìwà rere, mo fẹ́ jẹ́ ìtùnú níwájú rẹ àti níwájú ènìyàn. Ó yá gbàdúrà sí Ọlọ́run. Èyí ló máa sọ bóyá o máa rójú rere Ọlọ́run, bóyá o máa rójú rere ènìyàn. Yìí lásọ, ìwà rẹ lásọ, ìwà rere rẹ náà ló máa di ẹ̀ṣọ́ fún ọ. Ènìyàn kan láṣọ òbóra rẹ, ìwà ni o. Torí tó o bá níwà, o ò lè léèyàn lẹ́yìn. Bó o bá níwà rere, ò lè rí èèyàn kan tá yọjú fún ọ. Ó yá gbàdúrà yẹn fún Ọlọ́run náà. Bàbá Ọlọ́run, bàbá mi, Ọlọ́run mi, ẹlẹ́dàá mi, tún ìwà mi ṣe. Láti òní lọ mo ṣe ìpinnu láti jẹ́ èèyàn gidi, láti ní ìwà rere, láti máa ṣe déédéé, láti máa ṣe déédéé nínú gbogbo ìbáṣepọ̀ mi láyé pẹ̀lú ìwọ Ọlọ́run àti pẹ̀lú àwọn ènìyàn. Mo gbàdúrà pé mo jẹ́ ìtùnú fún gbogbo ènìyàn tó mọ̀ mí, fún gbogbo ènìyàn tó sopọ̀ mọ́ mi. Mo jẹ́ ìtùnú fún wọn. Pé ẹnikẹ́ni ò ní kábàámọ̀ pé wọ́n mọ̀ mí. Ẹnikẹ́ni ò ní kábàámọ̀ wípé wọ́n bá mi pàdé rí láyé. Pé ẹnikẹ́ni ò ní kábàámọ̀ wípé mo wà nínú ayé wọn, mo wà nínú ayé wọn, pé ọ̀rọ̀ wa sopọ̀ mọ́ra wọn, pé àyọ̀mọ́ wa sopọ̀ mọ́ra wọn. Aya ò ní kábàámọ̀ ọkọ, ọkọ ò ní kábàámọ̀ aya, òbí ò ní kábàámọ̀ ọmọ, ọmọ ò ní kábàámọ̀ òbí. Ó yá gbàdúrà yẹn tọkàntọkàn pẹ̀lú ìtara, gbàdúrà yẹn tọkàntọkàn. Ọlọ́run tún mi ṣe láti inú dé òde. Mo fẹ́ kí ìwà mi kí ó bu ọlá fún ọ. Mo fẹ́ jẹ́ ẹ̀dá tí ó ṣe déédéé nínú ìwà àti ìṣe rere. Mo fẹ́ mú ìtùnú bá ọ àti àwọn tó yí mi ká, ràn mí lọ́wọ́. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwé mọ́ sọ wípé Ọlọ́run sọ fún Paul pé kò sáwọn tí ó dìde láti pa ọ́ lára. Mo fẹ́ kó gbàdúrà wípé Bàbá, ní orúkọ Jésù, àwọn wo ló fọwọ́sowọ́pọ̀ láti pa mí lára? Níbo lẹ wà, kí lẹ gbẹ́kẹ̀lé? Ó yẹ ẹ túká dànù. Iná ńlá kó pín yín níyà lórí mi lórúkọ Jésù. Ó yá gbàdúrà yẹn dáadáa tọkàntọkàn. Àwọn wo ló fọwọ́sowọ́pọ̀ láti pa mí lára? Níbo lẹ wà? Kí lẹ gbẹ́kẹ̀lé? Ó yá ẹ túká dànù. Iná ńlá pín yín níyà lórúkọ Jésù. Wọ́n lè fọwọ́sowọ́pọ̀ lórí iṣẹ́ ẹ o, lórí ìgbéyàwó ẹ o, lórí ọjọ́ iwájú ẹ o, lórí àlá rere rẹ o. Gbogbo àwọn tó fọwọ́sowọ́pọ̀ lórí gbogbo àgbáyé kò ní ṣe ohun tó ń gbẹ́kẹ̀lé, kò ní ṣe irú ọrọ̀ àti ohun tí wọ́n ní tó ń gbẹ́kẹ̀lé. Lórúkọ Jésù, iná ńlá kó tú wọn ká. Ó yá ẹ̀mí mọ́ kó tú wọn ká. Iná ńlá kó pín wọn níyà lórí ọ̀rọ̀ rẹ. Gbogbo ìfọwọ́sowọ́pọ̀ ibi, gbogbo ìfọwọ́sowọ́pọ̀ tí ó pa ọ́ lára, àtúká lónìí, àtúká lónìí, àtúká lónìí. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á fi kan àbí méjì sí. Sọ wípé Olúwa, pàápàá tó bá wà ní ilẹ̀ àjèjì, gbàdúrà yìí dáadáa. Olúwa, rán àwọn ènìyàn rẹ nítòótọ́ sí mi láti ṣe mí lóore nínú ìlú tí o tẹ̀dó mi sí. Ó yá gbàdúrà yẹn sí Ọlọ́run.
Ọlọ́run sọ pé òun ní àwọn èèyàn púpọ̀ ní ìlú yẹn láti ran Paul lọ́wọ́. Ìwọ náà sọ fọ́lọ́run, Ọlọ́run rán àwọn ènìyàn rẹ nítòótọ́ sí mi nínú ìlú yìí tó tẹ̀dó mi sí láti ṣe mí lóore, láti gbé mi dìde, láti ran ayé àti àyànmọ́ mi lọ́wọ́, láti ran àlárere mi lọ́wọ́. Rán àwọn èèyàn rẹ sí mi. Ó yá gbàdúrà sí Ọlọ́run. Gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run rán àwọn èèyàn rẹ sí mi. Ma adisu dabaria ne kopalia. Rán àwọn èèyàn rẹ sí mi, àwọn èèyàn rẹ sí mi nítòótọ́ láti ṣe mí lóore. Rán wọn sí mi nítòótọ́ láti ṣe mí. Àwọn èèyàn rẹ ní ìlú yìí tó tẹ̀dó mi sí, rán wọn sí mi nítòótọ́ láti ṣe mí lóore, láti ràn mí lọ́wọ́, láti jẹ́ onígbọ̀wọ́ mi, láti jẹ́ olùrànlọ́wọ́ fún mi. Lábẹ́ bó ti wù kó rí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ gbàdúrà lè tó kẹ́yìn rẹ̀, sọ pé bàbá fọwọ́ máni gbàgbé kàn mí nínú oṣù tuntun tí mo wọ nínú rẹ̀ lọ. Fọwọ́ máni gbàgbé kàn mí, èyí tí ó yí ìtàn mi padà, tí ó mú mi wá sí èbúté yíyanjú. Fọwọ́ máni gbàgbé fi kàn mí, fi kàn mí. Fi ọwọ́ máni gbàgbé tí ò ṣe gbàgbé láyé fi kàn mí. Fọwọ́ tọ́ mi ní ọ̀nà tí ò ṣe gbàgbé. Ó yá gbàdúrà sí Ọlọ́run. Pàápàá wọnú oṣù tuntun yìí, Olúwa fọwọ́ tọ́ mi ní ọ̀nà tí ò ṣe gbàgbé, ọ̀nà tí ó jọ gbogbo ènìyàn lójú, tí ó jọ gbogbo ènìyàn lójú, tí ó yí ayé àti àyànmọ́ mi padà, èyí tí ó mú kí ìtàn mi kí ó yí padà, kó di adùn. Fi ọwọ́ máni gbàgbé fi tọ́ mi, fi kàn mí nínú oṣù tuntun tí mo wọnú rẹ̀ lọ yìí. Jésù Olúwa wa, mo gbàdúrà fún ọ, ò ní ṣe lásán. Àwọn èèyàn Ọlọ́run ní tòótọ́ tí Olúwa ní níbi tó Ọlọ́run tẹ̀dó rẹ sí yẹn, Ọlọ́run á rán wọn sí ọ. Wọ́n á gbé ẹ dìde, wọ́n á ṣe onígbọ̀wọ́ fún ọ. Lábẹ́ bó ti wù kó rí, gbogbo ìfọwọ́sowọ́pọ̀ ibi láti pa ọ́ lára, láti ṣe ọ́ ní ibi, láti ṣe ọ́ ní ìjàmbá, láti ṣe ọ́ ní kà, lábẹ́ bó ti kó rí níbi tó wà yẹn, ó túká dànù. Mo ní iná ẹ̀mọ́, iná ńlá, ó túká dànù. Láti òní lọ, lórúkọ Jésù, tẹ̀síwájú nínú ògo, tẹ̀síwájú nínú ìṣerere, tẹ̀síwájú nínú àyànmọ́. Bẹ́ẹ̀ ni ó sì rí lórúkọ Jésù Olúwa wa. Ó fẹ́ gbàdúrà fún àwọn tó fẹ́ fi fún Olúwa lónìí. Fẹ́ fún Olúwa nínú ìdámẹ́wàá rẹ, fẹ́ fún Olúwa nínú ọrẹ ìsìn rẹ lónìí, ìjọsìn rẹ sí Ọlọ́run lónìí. Ó fẹ́ fi ohun ìní rẹ bu ọlá fún Olúwa. Mo gbàdúrà fún ọ níbikíbi tó wà lógbọ̀ngbò àgbáyé, lórúkọ Jésù. Ọwọ́ Olúwa kó bá ọ lálejò. Ọwọ́ Olúwa tí ń yí ìtàn ènìyàn padà. Ọwọ́ Olúwa tí ń mú kí àyànmọ́ ó yí padà. Ọwọ́ Olúwa tí ń tún ayé ẹni ṣe. Ọwọ́ Olúwa tí ń mú ìwòsàn wá, tí ń mú ìpèsè wá. Ọwọ́ Olúwa fún ìdáǹdè àti ìtúsílẹ̀ kó bá ọ lálejò. Mo pa láṣẹ, ọ̀sẹ̀ yìí yóò fọ rere fún ọ. Ọ̀sẹ̀ yìí á so èso rere fún ọ. Oṣù títún, oṣù kẹwàá tá à ń wọnú rẹ lọ yìí yóò fọ rere fún ọ. Ò ní ṣubú dànù, ò ní kábàámọ̀. Lábẹ́ bó ti wù kó rí, ò ní kí kábàámọ̀ bọni. Nítorí pé mò ń sọ nípa ìfọwọ́tọ́ ènìyàn àti ìfọwọ́tọ́ Ọlọ́run. Mo pa láṣẹ, àwọn èèyàn kéèyàn á jìnnà sí ọ nínú oṣù yìí. Àwọn èèyàn búburú, èèyàn ìkà, wọ́n á jìnnà sí ọ. Ọ̀pá àwọn èèyàn búburú ò ní bọ́ sí orí ìpín rẹ. Mo pa láṣẹ, ìpín rẹ lórúkọ Jésù yóò máa pọ̀ sí. Ìpín rẹ ò ní parẹ́. Ìpín rẹ ò ní parẹ́. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Nítorí o ní ogún rere, okùn títa kó bọ́ sí ọ̀dọ̀ rẹ níbi tó sunwọ̀n. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ó yá ṣàmì dáadáa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ kó mọ̀ wípé a ní ìpàdé àdúrà tẹ̀mí tí a máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù. A máa bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹwàá sí ọjọ́ kẹta oṣù kẹwàá. Gbogbo òru la fi ń gbà, aago 12 sí aago 1 lóru la fi ń gbà. Ìjàkadì ẹ̀mí ni tí à ń pè ní Prophetic Family Altar, PFA. À ń ṣe lórí Telegram, kò ń ṣe lórí Facebook ń bí o àbí YouTube. Orí Telegram la ti ń ṣe. Tó o bá fẹ́ darapọ̀ mọ́ wa jọ̀ọ́, mo fẹ́ kó o kọ́mẹ́ǹtì, kó o sọ sí orí kọ́mẹ́ǹtì yẹn wípé mẹ́mbà àbí pátánà. Tó bá fẹ́ darapọ̀ mọ́ wa, tó bá yẹ pé mẹ́mbà ló fẹ́ darapọ̀ mọ́ wa lásán, sọ wípé mẹ́mbà. Tó bá fẹ́ pé pátánà ló fẹ́ ṣe, sọ wípé pátánà. Ẹ̀kọ́nù àwọn ọmọ ìjọ, àwọn èèyàn wa, wọ́n á kọ sí ọ, wọ́n á sọ bó ṣe lè darapọ̀ mọ́ wa, wọ́n á fi ọ sí gbogbo àwọn pẹpẹ tá a wà kó ba lè rí wa, pàápàá lórí Telegram àti WhatsApp. Ìpàdé yẹn orí Telegram ló wà ọ. Telegram live ní 12 a.m. aago 12
sí aago kan la máa ń ṣe PFA ni a máa bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù dé ọjọ́ kẹta. Ohun tí a fẹ́ ṣe ní oṣù kẹwàá yìí, àkórí ètò àdúrà wa, ètò iṣẹ́ wòlíì wa lóṣù kẹwàá yìí, ó ní ìjàkadì lòdì sí májẹ̀mú ìsà òkú. Ohun tá a fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ nìyẹn. Ìwọ tọ́rọ̀ yẹn bá wí, ó máa mọ́ra rẹ, má tà sí àdúrà yìí. Ìjàkadì lòdì sí májẹ̀mú ìsà òkú la fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀. Àwọn tó mọ ojú pẹpẹ yẹn mọ bírú àdúrà yẹn ṣe rí, wọ́n mọ bó ṣe ń lọ. So ìwọ náà jọ̀ọ́ sọ fún àwọn èèyàn tó wà nítòsí ẹ kẹ́ darapọ̀ mọ́ wa lórí pẹpẹ yẹn ká gbàdúrà papọ̀. Kò ní ẹni kankan ju pé kó wà ń bẹ̀ ká jọ gbàdúrà lọ. Ọlọ́run dẹ̀ ń gbàdúrà, ẹ̀rí ń tẹ̀lé. Gbogbo aṣọ là ń sá lóòrùn. Irú àwọn àdúrà kan wà inú pẹpẹ, orí pẹpẹ tí ò ṣe fún gbogbo ènìyàn. Orí pẹpẹ àwọn tó bá nífẹ̀ẹ́ sí, tó bá fẹ́ gbà á ló ń wá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni eléyìí fún gbogbo ènìyàn ni o. Ṣùgbọ́n irú àdúrà yẹn orí Telegram ló wà. Jọ̀ọ́ darapọ̀ mọ́, kọ mẹ́mbà tàbí partner. Ìwọ tó bá sì fẹ́ fi fún Olúwa, bí a ò ń gbọ́ ohun tá à ń sọ, ò ń gbọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, ò ń gbọ́ lẹ́yìn sí tó jẹ́ fẹ́ fi fún Olúwa, kọ síbẹ̀ pé seed ó fẹ́ sow, fẹ́ fi fún Olúwa, kọ síbẹ̀. Ẹnìkan á kọ̀ sí wa, lára àwọn ọmọ ìjọ á kọ̀ sí wa wípé bá a ṣe lè ṣe. Ìwọ tó sì fẹ́ máa fi fún Olúwa lóòrèkóòrè, ìwọ ló máa kọ wípé partner, wọ́n á sọ fún wa bá a ṣe lè ṣe. Ọlọ́run á darapọ̀ mọ́ wa. Oṣù yìí á fọ rere fún wa. Oṣù titun yìí lórúkọ yìí á fọ rere fún wa. Ọjọ́ kan tó kù kóṣù yìí kó parí lórúkọ Jésù, ò ní máa mú bọ́, ò ní ṣòfò ẹ̀mí, ò ní ṣòfò ohun rere. Mo pa láṣẹ ohun gbogbo tó fẹ́ ní rere, Ọlọ́run á yọ̀ǹda rẹ̀ fún ọ. Ọ̀nà á là fún ọ, kò ní nira fún ọ, kò ní le fún ọ. Kò sí lábẹ́ bó ti kó rí, oru ò ní mú ọ. Ó máa wà lálàáfíà, tọkọtọkọ, tọmọtọmọ, tẹbí tará, ó máa wà lálàáfíà. Gbogbo ohun tó fẹ́ ní rere lọ́dún yìí, bẹ̀rẹ̀ láti inú oṣù tí à ń wọnú rẹ̀ lọ yìí, Ọlọ́run á ṣe fún ẹ. Oṣù tá a fẹ́ parí ẹ̀ náà ní ọ̀la yìí, Ọlọ́run á fi nǹkan gidi parí rẹ̀ fún ọ. Mo gbàdúrà fún ẹ, ìwọ tó fi tọkàntọkàn bá iṣẹ́ ìránṣẹ́ yìí lọ lórúkọ Jésù, lábẹ́ bó ti wù kó rí, Ọlọ́run máa jọ ọ́ lójú. Nínú ọ̀sẹ̀ tuntun tá a fẹ́ wọ̀ yìí, Ọlọ́run á jọ ọ́ lójú. Bẹ́ẹ̀ ni yóò ṣe. A kú oṣù tuntun, a kú oṣù tuntun, a kú ayẹyẹ oṣù tuntun. Mo fẹ́ ká bá mi pàdé lórí pẹpẹ ìjàkadì ẹ̀mí ẹ ní Telegram bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹwàá sí ọjọ́ kẹta tá a máa fi parí ẹ̀. Then tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀, àtẹ̀síwájú ní ìsìn wa ní Jesus Lovers Everywhere Online Community Church tí à ń ṣe yìí. Ẹ ṣé ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́. Àárín àwọn èèyàn tí ó yẹ pé wọ́n á ṣe ìsìn Gẹ̀ẹ́sì, wọ́n á tún ṣe ti Yorùbá. Ẹ ṣé, mo gbàdúrà ẹ ní sọ èrè yín nù. Ọlọ́run á pín yín lérè gidi. Ọlọ́run á sì jọ yín lójú. Bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ Jésù Olúwa wa. Ẹ ká ṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Fẹ́ mọ ti Bàbá àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ tí ó sọ̀kalẹ̀ tí máa bá wa gbé láti ìsinyìí lọ àti láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo fẹ́ràn gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ wà pẹ̀lú mi lónìí. Jésù fẹ́ yín jù bẹ́ẹ̀ lọ. A ó ríra wa. Ẹ ṣé, ire o.